wọ́n parí yunifásitì nínú Nàìjíríà tá a wà yìí àwọn Yorùbá ni wọ́n kàwé jù àbá parí ìwé tí ọkàn àwọn ìyá wọn ti báyà pé ẹni pé nígbà kan tí àwọn ẹ̀gbọ́n bá parí ìwé àwọn bàbá wa nínú àwọn òbí ọmọ dùn pé ọmọ ti parí ìwé wọn máa jólé torí pé ó lè máa mú wá àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n nísìnyí ọmọ parí ìwé wọ́n ní ká lọ sọ̀kadà àbí ká máa lọ gbin lọ́wọ́ àbí ká máa lọ tàgbé wọ́n bá jẹ́ àwọn àǹtí wa wọ́n ní kí wọ́n máa lọ kọ́sẹ̀ yá bẹ́ẹ̀sà tàbí ká máa lọ sọ lọ́sọ́ ṣe é tó rí bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n ti yí ìwádìí náà yìí wọ́n lè bá sọ̀rọ̀ ìgbà tó yá wọ́n sọ wá di business àwọn Fúlàní ń jí wa gbé tí wọ́n bá gbé wa tán wọ́n ní ọlọ́mọdé mílíọ̀nù wa lórí ilẹ̀ bàbá wa ṣe é kó rí bẹ́ẹ̀. Ẹni tí ọba lọ́wọ́lọ́wọ́ wọ́n pa á dànù lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ bàbá wa lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ́ẹ̀ dùn bàbá wọn wọn ò lè ṣe kí wọn ò lè dé lọ́wọ́ mẹ́. Wọ́n yóò fún àwọn àǹtí wa wọ́n yóò fún àwọn àbúrò wa wọ́n tún ṣe fídíò. Ó tó gẹ́ àbí ó tó gẹ́? Gbogbo àwọn tó jẹ́ gómìnà wa àwọn bàbá wa Chief Ayọ̀ Adébánjọ bàbá wa Bánjí Akíntóyè gbogbo àwọn kábíyèsí wa Ọọ̀ni of Ifẹ̀ Aláàfin of Ọ̀yọ́ Ẹ̀gbá Ẹlẹ́gbàá Aláké gbogbo wọn bàbá wa Lákùrẹ́ ń bí gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n wá ní ká sọ fún Fúlàní pé ó tó gẹ́. Wọ́n ní ká sọ fún Fúlàní pé kí ni ó. Àwọn ọba Fúlàní àbáwọ̀sẹ̀ mọ́